òun tún rédíò owó ti gbà àti pé òun tún ti ẹfẹ̀ lẹ́sà mẹ́mà sùn yẹ ká jáde lọ òun tún ẹfẹ̀ lọ́gbọ̀n ṣe. ó já wọn sọ bàbá ọmọ nájìmí yẹn dà ìyẹn kejì mi ọmọ láàrin olójú kokoko yẹn kọ́ ọ̀lẹ́ ní ẹ̀ ò tí ṣe nǹkan kan ò tí serious kí ló ṣì ní òun ta mọ́tò méjìlá ọ̀dọ́ sọ̀rọ̀ pé ó ti máa lọ ṣe nǹkan tó ṣe kó forí tó ń kọ́ lábẹ́ mọ́tò lẹ̀. ìdí tó fi ra mọ́tò fún yín ni. ẹ ṣe púpọ̀ sá ìlọ́fù nígbà tí ẹ sọ nípa Alhaji Ayinde Barrister bẹ́ẹ̀ ẹ tún sọ̀rọ̀ nípa Alhaji Kollington Àyìnlá bó lẹ̀ pé Alhaji Ayinde Barrister ti kú nígbà tí wọ́n jẹ̀ ṣe wà láyé àti Kollington èwo lẹ súnmọ́ jù láàrin wọn náà àwọn méjèèjì. mo súnmọ́ Alhaji Kollington ju Alhaji Barrister because Alhaji Barrister ń gbé Mushin wọ́n wá sí pápá lẹ́kọ̀ọ́ bá ìgbà tí Alhaji Barrister tó bẹ́ fà. ẹni ọ̀nà kó wọjà lẹ́yìn kí ló fà tẹ́bí kó gbẹ̀jọ́ thank you tẹ́sí oní tó jẹ́ ni. ọ̀rọ̀ Alhaji Kollington ó máa ń jí àmì $50 lẹ́nu ọjọ́ ìmúlọsọ́dọ̀ mo dúpẹ́ lọ́wọ́ gbọ́ngbọ́n ṣe o pé ohun tó sọ fún mi nígbà tí mo wà ní kékeré yẹn kò jẹ́ kí n yọ̀ lẹ́dọ̀la because then I see myself as a somebody tó ti rise of one ò ti rise. wọ́n ní ẹ̀ sí arrive. orin tó nǹkan lábẹ́ mọ́tò mọ̀ pé orin wà lára ẹ̀ bá tó bá because màá lọ sí pati màá jó màá kọrin ẹni tó onífújì tó ń pè ẹ̀wọ̀n bá àwọn ẹ̀ṣin kan àwọn máa kọrin dáadáa wọn wà ní náwó can you see. ṣé kò dẹ̀ dúró títù sí lọ́kàn pé. no you see talent by God kò ń ṣe ability. gbogbo ìgbà tí bàbá Ayinde Barrister ṣe wà láyé tí Kollington wà láyé táwọn méjì máa ń sọ pé wọ́n ń búra wọn kọrin ṣe èyí tálẹ́tẹ̀ máa wà lẹ́yìn àwọn méjì. oníjó ni mí olórin ni mí ṣe rí Alhaji Kollington ló ní ìlú fújì Alhaji Barrister ló lórin. èyí tálẹ́ máa wà nígbà tó ń jà yẹn pé èyí báyìí mo wà o. mo ní mọ́tò kékeré kan tí mo like music up till now rẹ́kọ̀dù àwọn méjèèjì nígbà yẹn Alhaji Barrister ṣe Tóyìn Tomato tó bú bọ̀dá Sàká Alágbádé ìyá tó bí mi lọ́mọ kí pè wọ́n lórúkọ olórí kan ló ń pè wọ́n o kò ṣeé ṣe ọ̀rẹ́ mi kò jẹ́ jẹ́ bẹ́ẹ̀ tó táwọn èèyàn bá sọ fún Barrister búyàn kò yé wọn èyí bú wọn kàn ń tara ẹ lísìn kẹ́ tó gbọ́. bọ́dà yẹn sọ ni pé wọ́n ní Kollington máa ń tọ́ wọn. no kan tó dá kíní ẹ̀ padà. àwọn méjì ń gbọ́dọ̀ ṣàṣírí òní láàrin àwọn èèyàn. ṣé àpẹẹrẹ láwọn olólùfẹ́ wa ni o ilé ìta ti rí yín mú báyìí ó yẹ kí ká mọ ogun ẹ̀ wọ́n ní Alhaji Kollington máa kọ́ ń bú Alhaji Barrister Barrister máa kọ́ bú Kollington. kì í ṣe pé ẹ bú mi kì í ṣe pé ẹ mú mi rádà ṣé ẹ rí music ẹnìkan máa wà intelligent jẹ nìkan lọ kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe. bẹ̀tẹ̀ àlọ́ intelligent náà méjì. fine ẹnu mi ò gbà. bọ̀dá Kollington gan sọ fúnra wọn wọ́n sọ wọ́n ní ọjọ́ orí tí Barrister fi ju àwọn lọ yẹn pé wọ́n nu orin wọn. ẹnu tí wọ́n gbà intellectually wọ́n dẹ̀ sáyà wọn lọ. ẹnu tèmi ò gbà àfi bá fi take side. why ni pé ṣe mọ̀ pé irú nǹkan la fi ń ṣe. ẹ lè take side náà yẹn sọ́dọ̀ mọ́tò méjì fún yàn. no n táwọn ṣe fún mi ń kọ̀rọ̀ ńgbà náà wọn kú mọ̀ pọ́lọ́ lè padà gbàdúrà mi ṣebí kọ̀rọ̀ náà ti ṣe àbí tèmi náà bá fẹ́ dúpẹ́ kọ̀rọ̀ ní kí n ti dúpẹ́. ẹ kí wá ní ìdí tẹ́ fi wá sọ pé Alhaji Kollington ni bàbá yín. fine good of you ṣe ẹ rí question yẹn ṣe mọ̀ pé èèyàn kan ẹ máa rí pé ó nífẹ̀ẹ́ yín gangan fúnra yín tẹ́ ẹ bá ti rí ìfẹ́ yín lára àyàn tí ìdẹ̀ṣẹ̀gbẹ́ yín tó fi bí 30-20 years jù yín lọ ṣé bàbá yín kọ́ nìyẹn ọmọ burúkú ni bàbá ẹ̀ ń kù téèyàn bá níwà tó nírẹ̀lẹ̀ tó lẹ́kọ̀ọ́ láti lé wá tó ń pè charity beginner àti òun yẹn á mọ̀ ṣe mọ̀ pé ẹlòmíì ok nígbà náà tí mo ń ta mọ́tò mo ní bàbá kan lórí Agége yẹn ó kàn wò mí tó pé ìwọ ọmọ kékeré ló ń ṣiṣẹ́ báyìí mo ní bẹ́ẹ̀ ni sà ó dà wá rí mi lé òun dẹ̀ ń tẹ́sọ̀rọ̀ àwọn ẹbí tó bá talẹ̀ ó kàn wọlé ó kàn kó 15,000 fún mi 15,000 yẹn dẹ̀ ra mọ́tò méje àti. láyé ìgbà yẹn. nígbà náà o. wọ́n ṣẹ̀ talẹ̀ tán ni o. no kò mí tẹ́sọ̀rọ̀ ẹbí ni ó máa rí mi pé Sunday à ń ṣiṣẹ́ gbogbo ọjọ́ àfijọ́ tó bá léegun ṣeré eégún ṣe tá a máa lọ lùlù tí màá kọrin tá a jó tára eégún yẹn ayá nìkan ní mi ò ní sí workshop Sunday. ẹ wá ra mọ́tò ń gbà náà lọ́hùn. mo ní mọ́tò bíi 11 adékúnmágbóni ẹ̀ ń gbà náà lọ́gbọ́n lọ. rábìsì. wọ́n fi ń ṣe transport then they deliver 20 naira per day. fún yín. lábọ̀ lọ. pẹ̀lú iṣẹ́ tẹ́ ẹ ṣe à ń ta mọ́tò à ń kọrin ẹ máa fẹ́ràn obìnrin gan o. ẹ lè bèrè lọ́wọ́ ọ̀gá rẹ̀ mi. àárẹ̀ ọmọ yín báyìí náà. no kálukú ní
attitude tiẹ̀ Okay. because I believe my hand mo dẹ̀ rí pé major destroy àwọn èèyàn ara obìnrin ló ti ń wọ and my father warned me look at me very well I'm a disciplined woman there tí n bá lọ bìkan ara ẹ̀ mọ̀ mi ó máa invite me lọ màá bẹ̀ mo lè send owó because mi ìfẹ́ kankan tó máa kó mi síta. because ẹ tó ń ta mọ́tò lásán iṣẹ́ irinṣẹ́ obìnrin ni orin irinṣẹ́ obìnrin ni. fẹ́ẹ́ tó bá gbà gbọ́ bẹ́ẹ̀ somebody like me I don't play with my cash so nǹkan tẹ́ mi n fi rm your money is your blood. tẹ́lẹ̀ mi ì lè fi cash sanwó fún yàn mi ì lè ṣe kí ló ṣẹlẹ̀ kí ló dé mi ì lè ṣe ni kí ló dé. because ẹ believe pé mo lówó lọ́wọ́ náà ẹ bá lówó ẹ ó dá kéèyàn lówó káwọn èèyàn dẹ̀ mọ̀ pé èèyàn lówó kò dáa ìdí sà. exposure yẹn máa ń create ohun téèyàn ò tí ì tó táwọn èèyàn máa bí tí àwọn máa fojú àwọn èèyàn. wọn tẹ ok mo ẹ fẹ́ ṣe kó mọ́ sí ẹ wá pè mí pé Alhaji Lanre mo fẹ́ ṣe kó mọ́ ìyàwó mi 25,000 ẹni problem kò dé sílò mi wà láti fẹ́ ṣe ẹ ṣáà ṣì máa tra ó lè kọ́ tún la kí kọ́lọ́ ń bòmí láì ṣe 10,000 pé fún yín èwo lẹ prefer dàní ẹni tó wá sí patí tó mu tí yó tó ń tàkìtì àbí tó gbéyàwó ọ̀rẹ́ ẹ̀ lọ nígbà tó yó. ẹ tó fún yàn lówó ni. ẹ jẹ́ kí a wá wò láti ìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ dè sí yìí ẹ máa ti ṣe àwọn àwo lóríṣiríṣiríṣiríṣi àwo tẹ́ ti ṣe ti wá tó mélòó kí dẹ̀ ní orúkọ àwọn àwo tẹ́ ṣe. fine kí n tó padà sí di music yẹn ó ti ju 30 years lọ ó bẹ̀rẹ̀ ti tó 40 eré tí mo ti filẹ̀ níbí mo ti filẹ̀ bí 1981 ok mo á padà bí 2011 sa mo meet demand àwọn èèyàn lórí music Sakara yẹn láàrin 6 months because mo gbadé méjì njọ kan gbogbo àwọn àtàjọ kan ṣe mọ̀ pé àwọn tó jẹ́ ajá àti ló pé kóró ìsìn ní tó wà níta ló ń ṣe we repeat what people forgotten. Kọ́ táwọn èèyàn ti gbàgbé. Although we remind what people have forgotten. Ẹ mú. Nǹkan tó ti lọ yẹn padà wá that's why mo sọ pé Sakara yìí dùn gan o kò lè parẹ́ láyé o Sakara yìí dùn gan o kò lè parẹ́ láyé ṣẹ́ra àwọn tán dà mọ́ o gẹ́gẹ́ ni wọ́n gbọ́ ọjọ́ o ṣẹ́ra àwọn tán dà mọ́ o gẹ́gẹ́ so. Mélòó ni gbogbo ẹ mélòó ni. Àwọn tí mo ti ṣe ń sìn recently mo release Alhaja lọ́kàn ńlá mi mo rí sí mi ò fẹ́ Ọlọ́run mi ò fẹ́ owó lè ní òṣì lọ́la mi ò fẹ́ mo release sùúrù mo rí ìrọ̀lẹ́ ń pa ẹ ò lè bà bàjẹ́ o mo dẹ̀ release ó pọ̀ gan mo ń bolúwa bẹ́ẹ̀ náà ó pọ̀ ó ti tó bí 11 náà. níwá nínú gbogbo ẹ̀ èwo ni àkọ́kọ́ tẹ́wọ́ ṣe nínú gbogbo ẹ̀. mo ń bolúwa kó sáyé dẹ̀rọ̀ fún mi mo ń bolúwa Alani mo ń bolúwa kó sáyé dẹ̀rọ̀ fún mi èyí tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ má mà jáwọ́ Ọlọ́run má mà jáwọ́ èyí tó ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ má mà jáwọ́ mo ń bolúwa Alani mo ń bolúwa kó sáyé dẹ̀rọ̀ fún mi. ṣé títí di àkókò ìṣe báwo ni ọ̀pọ̀ ṣe ń kọni àbí ẹ tún ti yà àbásíkò ni. mo ṣì ń kọrin that's where I will retire that is the place I retire now because mo ní a máa ní industrialist bá a ṣe ń bọ̀ yẹn là ń change gbígbà ṣe ń yí là ń gbéṣẹ́ wa là ń yíṣẹ́ wa so now I have retired to music. báwo lọkùn orin Sakara báyìí láyè sìn àti rí àwọn kan onífújì tó yẹ pé fújì ti lọ rẹpẹtẹ Sakara ti lọ rẹpẹtẹ ayẹyẹ hip hop náà ibo ọ̀gá ni ọkùnrin Sakara dé báyìí ǹjẹ́ àwọn èèyàn fi bẹ́ẹ̀ gba Sakara bíi ti tẹ́lẹ̀ pẹ̀lú bí ayé ìgbàlódé. màá fún yín ní iṣẹ́ kékeré sà ẹ bá ní òde sàwáwù mi ẹ pè mí kí n wá kọrin fún pẹ̀lú owó ńlá ní 500,000 lówó mi o sorry to say sir. ẹ fi yẹn polówó ara yín. kì í ṣe polówó look at me mo ní taste sorry I'm unique mo kì í ṣe nǹkan tó ṣe pé a kàn ṣẹlẹ̀ anyhow we prepare for whatever we wanted to be doing ṣẹgbọn
ẹ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tẹ́ ń sọ̀rọ̀ sáyé ní ẹ fi sákàrà rẹ̀ fún years kí ló ṣẹlẹ̀ ebúlẹ̀ lọ. mo ń ṣiṣẹ́ ni that time ni mo ń ta mọ́tò tí mo ń ṣe tí mo ń ṣàwọnṣẹ́ ẹ̀wọ̀n gbígbà yẹn mọ́tò yìí tó hàn jù gan pátápátá 4,000 Mercedes ní 5,000 then èmi study situation tí n bá gbàdúgbò kan àbí mo dáṣẹ́lẹ̀ ń bẹ̀ kí náà lè máa fi rà lọ́wọ́ mi kí ni value tí mo máa ta fún wọn kí ni value tí mo máa gbà lọ́wọ́ that's who I am.